mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Ire wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ejìrẹ́ TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Ire wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ Odùbí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọ̀sẹ̀ tuntun láyọ̀ àti àlàáfíà. Eléyìí kò ní jẹ́ àṣemọ, ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lókè ìdúpẹ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi tá ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tàná oníjọ́ tèní oníjọ́ tàná, nítorí àtúntùkú wọn débì bá fún yín ní òwúrọ̀ òní. Ṣáájú ohun gbogbo, ọ̀tẹ̀ ló ń jẹ̀lú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá kókó orí rẹ̀ la máa kọ́kọ́ mú wá sí etí ìgbọ̀n yín bí ògèrè orí epo, ká tó wọnú ẹ̀ lọ lóní sàn-án. Ẹ wá gbọ́ o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún gbé ìgbésẹ̀ tó kàn o lórí ọ̀rọ̀ à ń gbógun ti ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Irú ìgbésẹ̀ wo ni ààrẹ tún gbé lásìkò yìí? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ ní àárọ̀ òní. Bákan náà lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, wọ́n ní àwọn gómìnà kan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní àwọn ohun tí wọ́n rí rò lórí ọ̀rọ̀ yẹn o. Ẹ láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ ní àárọ̀ òní. Bákan náà alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde David Umahi ó ti kọminú látàrí bí àwọn èèyàn kan ṣe ń lo ojú ọ̀nà tìjọba àpapọ̀ tí wọ́n sì ń wa àwọn ọkọ̀ kan gúnlẹ̀ sí ojú pópó. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ẹ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí David Umahi sọ ní àárọ̀ òní. Bákan náà Peter Obi ti sọ di mímọ̀ fún Kwankwaso, àní a fẹ́ mú ìpínlẹ̀ Kano, a fẹ́ mú lókùnkúndùn sẹ́ olóhun tá a fẹ́ ṣe níbẹ̀. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́, tí wọ́n ti di kan náà ní àbí báwo? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ṣe àlàkalẹ̀ ọ̀nà àbáyọ kan sí ìṣòro èyí tí à ń kojú ní orílẹ̀‐èdè Nàìjíríà. Kí ni ọ̀nà àbáyọ tí NLC mẹ́nubà? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Ọ̀zọ́rọ́ ní ìpínlẹ̀ Delta, wọ́n ti sọ̀rọ̀ lé lórí o wípé irú ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́. Àwọn wo ni ó sọ eléyìí di mímọ̀? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà ẹ jẹ́ n lọ sí ọ̀dọ̀ gbajúgbajà olórin Portable ọmọ Ọlálọ́mí o. Àwọn ọmọ Yorùbá ti jáde tán fún ọmọ Ọlálọ́mí o lórí ọ̀rọ̀ kan èyí tó sọ nípa ti Tinubu. Ọ̀rọ̀ wo ló sọ? Báwo làwọn ọmọ Yorùbá ṣe fún lésì? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ eléyìí o, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kwara wọn ò tí ì dẹ̀yìn o. Wọ́n tún palẹ̀ mọ́ àwọn èèyàn kan ní ilé ìjọsìn lọ́jọ́ tí wọ́n ń ṣe ìjọsìn ní o. Gbogbo ẹlẹ́gbọ́ ní àárọ̀ òní. Lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ti fi léde o ìdí tí bàbá Mohbad ṣe ń tẹnu mọ́ wípé DNA ni mo fẹ́ ká tó sin Mohbad. Lẹ́kùnrẹ́rẹ́ kí ni ó fà á? Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ já lọ sókè lọ́hùn, tí ń bá lọ tí ń bá wá dé, àwa máa fẹ́ àwọn ìròyìn yẹn lójú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV.
Èdùà òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti òkè náà orí ètò ojúmọ́ aláyọ̀ náà láti wá. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójúpọ̀ ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà nìkànnì amóhùnmáwòrán BGI TV. Ó yá ẹjẹ́ àtẹ̀síwájú etí tó bá gbà lọ òdìdànà kó gbọ́ àgọ́ lórí àwọn kókó tá a ti mú wá ṣáájú fún yín. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ní ìlú Èkó ló ti sọ di mímọ̀ wípé ìṣèjọba rẹ̀ ni ó ti ń gbìyànjú láti rí i pé òun gbéná wojú ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun mọ̀ wípé àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń kojú ìṣòro ètò ààbò lásìkò yìí. Ó wá fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ẹ wo ọ̀rọ̀ ètò ààbò yín, ìgbé ayé ìrọ̀rùn yín, òun ló ṣe bẹ́ẹ̀ ló jẹ wá lógún. Ó mẹ́nuba eléyìí nígbà tí ó gba àlejò àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ gómìnà àti igbákejì rẹ̀ ìyẹn Kashim Shettima. Ó ní lára nǹkan tí òun lọ sọ ní ìlú United Kingdom nìyẹn o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó gba àlejò àwọn gómìnà wọ̀nyí níbẹ̀ ni ó ti sọ dímọ̀ pé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní tọpinpin gbogbo àwọn àtìlẹ́yìn èyí tí orílẹ̀-èdè United Kingdom fẹ́ ṣe fún àwọn. Wọ́n ní kódà ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron òun náà ti ṣe bẹ́ẹ̀ o, òun náà ti dìde ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé lónìí mo fẹ́ fi dá yín lójú wípé ẹ wò a sì fi ara jìn o fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú wíwá ojútùú sí ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé gbogbo ìgbìyànjú náà ni òun náà bá lọ sí gbogbo ibi tí òun lọ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo ohun tí ó bá dé ni òun jábọ̀ fún àwọn ẹni wọ̀nyí tí wọ́n ṣe gómìnà bíi 23 àti igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ẹ wo òun sọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú Emmanuel Macron ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè France. Bákan náà àwọn jọ ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ nípa ti àwọn ohun tó ní ṣe pẹ̀lú irinṣẹ́ tí wọ́n lè fi ṣe àtìlẹ́yìn fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó rẹ̀ ṣe darí dé láti ìrìn àjò ọlọ́jọ́ mẹ́ta kan tí wọ́n ṣe sí orílẹ̀-èdè United Kingdom sí ọ̀dọ̀ ọba King Charles àti ìyàwó rẹ̀ Camilla. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá gba àlejò àwọn ènìyàn kan ní àná, ó ṣe àlàyé o, ó sì rọ gbogbo àwọn gómìnà wọ̀nyí ẹ wò ẹ wà lójúfò, ẹ má jẹ́ kí ọkàn yín yẹ̀ kúrò lórí ọ̀nà àti wá ojútùú sí ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti fi ìdí rẹ̀ múlẹ̀. Ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ wò gbogbo ìgbìyànjú yín ẹ jẹ́ kí ó sì máa tẹ̀sí ọwọ́ iwájú. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ ó ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá ẹjẹ́ kúrò níbẹ̀ ẹjẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àgbáríjọ ẹgbẹ́ àwọn gómìnà ni wọ́n ti kéde rẹ̀ o wípé wọ́n ti lọ sọ̀míìtì, wọ́n ti lọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí ohun tí wọ́n pè ní ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ti jábọ̀ fún wọn o lẹ́yìn tí wọ́n gbé yẹ̀wò sọ́tún gbé yẹ̀wò sósì. Wọ́n ní ẹ wò ó ohun tá a lè rí sọ òun rèé lórí ìdásílẹ̀ náà. Ẹni tí ń ṣe alága wọn ti gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak òun ni ó sọ eléyìí di mímọ̀ lásìkò tí àwọn ènìyàn bíi gómìnà tó ń lọ bíi 25 ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìlú Ìkòyí ní ilé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní àná òde yìí. Níbẹ̀ ni wọ́n ti jábọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wò ó lórí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò yìí náà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní ká máa lọ rò ó, ìyẹn nípa ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àwa náà ti gbé yẹ̀wò àti rò sọ́tún àti rò sósì àti sì fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà ohun tí ó wà ní ọkàn wa. Báwa náà ṣe rí gbọ́ àti fi tó wọn létí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ látẹnu gómìnà ìpínlẹ̀ Kwara tó gbẹnu àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀
dímọ̀ pé ẹ wò ó àfẹ́gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti ọ̀nà kan èyí tí wọ́n ń gbà láti ṣe àgbékalẹ̀ àwọn nǹkan kan ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò yìí náà ni ó pé gbogbo ẹ̀ lè di ohun ìgbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn oríṣiríṣi gómìnà ni wọ́n wà níbẹ̀ o, gbogbo wọn pátápátá ni wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì fi dá ààrẹ lójú wípé àwọn náà ò ní sùn lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀fẹ́ka inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ ń kúrò níbẹ̀ ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde ìyẹn David Umahi. Òun ni ó mà ti ń sọ ọ̀rọ̀ kan tó ń kọminú wípé ẹ wò ó bí wọ́n ṣe ń wa àwọn ọkọ̀ epo kan gúnlẹ̀ sójú pópó òun ló ń fà á tí àwọn ọ̀nà wọ̀nyí tí wọn kò fi ń pẹ́ kan tó di wípé wọ́n bàjẹ́ àti pé àwọn èèyàn kan wọn kò ṣe àmúlò ojú ọ̀nà yìí dáradára rárá. Eléyìí ló ń kọ òun lóminú. Ó sọ eléyìí lásìkò tó ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà sí àkànṣe iṣẹ́ ojú ọ̀nà kan tó ń lọ ní ìpínlẹ̀ Rivers lópin ọ̀sẹ̀ yìí. Nínú àtẹ̀jáde tó wá fi léde ní òní láti ọ̀dọ̀ olùrànlọ́wọ́ àgbà rẹ̀ ìyẹn Francis Nwaeze níbẹ̀ ló ti sọ dìímọ̀ ní ìlú Abakaliki wípé ẹ jẹ́ ń sọ dìímọ̀ fún yín o, mo gba gbogbo àwọn ọ̀nà wọ̀nyí kọjá mo sì rí wípé gbogbo ẹ̀ ló dírí gẹ́gẹ́ bí ó ṣe sọ dìímọ̀ pé nígbà tí àwọn yóò ṣe àbẹ̀wò sí ohun tó fà á ohun tó jọ̀nà náà fi dé òun rí pé àwọn ọkọ̀ kan tí wọ́n jẹ́ ọkọ̀ epo tí wọ́n wà sí àwọn ojú ọ̀nà yìí òun ló fa gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó wá tẹnumọ́ wípé ẹ wò ó a kò ṣe ojú ọ̀nà yìí fún ẹ̀yin aráabí yìí láti máa wa ọkọ̀ gúnlẹ̀ àti pé a kò ṣe é fún ẹ̀yin tẹ́ máa ń kó àwọn ẹrù tó ṣe kíni tó wúwo púpọ̀ nítorí tẹ́ bá ń ṣe eléyìí ẹ̀ ń bojú ọ̀nà yìí jẹ́ ní gẹ́gẹ́ bí David Umahi ṣe ti fi èròǹgbà rẹ̀ hàn lórí iṣẹ́ òde lórí ọ̀rọ̀ ojú ọ̀nà èyí tí ó sọ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni òun yóò gbóṣùbà káre fún nítorí òun ló ń ṣe gbogbo eléyìí láti rí pé ojú ọ̀nà yìí ó dáa fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣe àmúlò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ tí David Umahi sọ ní àná òde yìí. Bẹ́ẹ̀ ló ṣe ìlérí pé kó tó di inú oṣù karùn-ún ọdún tí a wà yìí tí a rí àwọn ojú ọ̀nà tó kù yẹn a ṣe bẹ́ẹ̀ a parí rẹ̀ pátápátá ẹ lọ fọkàn balẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ ohun tí mò ń sọ yìí o ẹ yé ṣe àmúlò ojú ọ̀nà yìí ní ọ̀nà tí kò tọ́ o nítorí pé ó léwu. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá ẹ jẹ́ ń kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n bọ́ sí agbo òṣèlú. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà Peter Obi ní àná òde yìí ni ó máa sàn kankan nípa ọjọ́ iwájú ìpínlẹ̀ Kano tó sì sọ di mímọ̀ pé a dá padà gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí a ó ṣe bẹ́ẹ̀ a ó dá padà. Ó sọ ilé lásìkò tó ṣe àbẹ̀wò sí Rabiu Musa Kwankwaso ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NNPP ní ìpínlẹ̀ Kano. Ó ní ẹ wò ó a fẹ́ yí àwọn nǹkan kan padà ní orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ Kano la ó sì ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ pé a mọ̀ wípé ìpínlẹ̀ Kano ó jẹ́ ìpínlẹ̀ kan tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé tó lágbára púpọ̀. Peter Obi òun ló sọ eléyìí di mímọ̀ ní àná òde yìí tí ó sì bá ẹni tí ń ṣe Musa Kwankwaso ó sì bá yọ̀ fún ọdún ìtúnu ààwẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé mo wá láti wá bá a ṣe ayẹyẹ ọdún náà ni mo sì wá láti wá ṣe àbẹ̀wò sí gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ òṣèlú èyí tí mo jẹ́. Ó gbàdúrà àlàáfíà ó gbàdúrà ìbùkún fún àwọn èèyàn ìpínlẹ̀ Kano tó sì rọ̀ wọ́n wípé kí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú kó máa dé bá wọn. Nínú ọ̀rọ̀ tí Musa Kwankwaso sọ ó ní ẹ wò ó inú mi dùn láti gba àlejò Peter Obi àti àwọn ènìyàn rẹ̀ fún ọdún ìtúnu ààwẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá sọ dímọ̀ pé ó ti sọ tiẹ̀ o ẹ jẹ́ ká máa wo bí gbogbo ẹ̀ yóò ṣe lọ. Lára àwọn èèyàn tí wọ́n ṣe àbẹ̀wò sí ẹni tí ń ṣe Rabiu Musa Kwankwaso láti rí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà àná ní ìpínlẹ̀ Bayelsa ìyẹn Dixon àti àwọn èèyàn jankan-jankan. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn níbi ìpàdé yìí ẹ láǹfààní láti lè kà nínú ìwé ìròyìn Punch
ó dá ẹjẹ́ lọ sọ́dọ̀ àwọn ẹni tí ń ṣe àgbáríjọ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC wọ́n ti sọ dímọ̀ o wípé àbá la fẹ́ dá yìí o láti wá ojútùú sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó ń fa kí gbogbo rẹ̀ máa ṣe kí ni kó máa ṣókùnkùn àbí kó máa fi èní jí fọ̀la kú lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tó ń ṣe mọ̀nàmọ́ná wá gbọ́ o ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ pa wọ́n pọ̀ ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ epo ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ agbára ẹ pa gbogbo àwọn méjèèjì ẹ pa gbogbo wọn pọ̀ òun gangan ní ọ̀nà àbáyọ sí ìṣòro iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ló wáyé nígbà tí àwọn òṣìṣẹ́ yìí kọ̀ wípé ẹ wò ó wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ná bí owó tó ń lọ bí 6 trillion naira sórí ohun tó ní ṣe pẹ̀lú ìpèsè iná mọ̀nàmọ́ná àti àwọn tí ń pín káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí wọ́n ṣe ààrẹ NLC ìyẹn Joe Ajaero òun ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lópin ọ̀sẹ̀ wípé ẹ wò ó gbogbo làásìgbò tá à ń kojú lẹ́ka ti iná mọ̀nàmọ́ná yìí ohun tí à ń wá lọ Sókótó ó wà lápò Sókótó wa o gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé èyí tẹ́ fi máa ná àwọn adúrò owó yìí sórí àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹ lè pa àwọn ilé-iṣẹ́ méjì ẹ̀ka ilé-iṣẹ́ méjì ẹ lè pa wọ́n pọ̀ láti jọ máa ṣiṣẹ́ kan náà kí wọ́n lè máa ṣe ìrànlọ́wọ́ fún ara wọn láti rí i pé gbogbo rẹ̀ yóò máa dúró déédéé nípa ti iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà ó nítorí òun wo àwọn ilé-iṣẹ́ méjèèjì yìí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún ara wọn èyí tẹ́ fi pín wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kí wọ́n wà lójú kan kí wọ́n máa ṣe ìrànlọ́wọ́ yẹn délẹ̀ fúnra wọn láti lè rí i pé iná orílẹ̀‐èdè Nàìjíríà kò ṣe mọ̀nàmọ́ná mọ́ ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n dábàá ní o àbálá sì kó dànù àbí kálábà dànù ẹ jẹ́ ká wo bí ìjọba àpapọ̀ ṣe máa gba eléyìí wọlé ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ń lọ sókè lọ́hùn-ún tí ń bá lọ tí ń bá dé ìròyìn wà ńlẹ̀ o táyọ̀ nàná fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ó yá ìdajì ejò kí n bá wọn gbé nínú ihò ẹ má gbàgbé wípé ìpolówó ọjà làgúnmòwò ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́rìn pé ọ̀gá nìkan láwùjọ òkúta ẹ jẹ́ ká ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kí ó rí owó ìdápamọ́ lásán ni owó tí ò ṣẹnilégbọ̀nyìn láti ń bá wọn yàn polówó ọjà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú amóhùnmáwòrán yín òun náà ní kẹ́yìn náà láǹfààní láti gbàdé ẹ̀ka ìpolówó ọjà wa ó yá ẹ jẹ́ n tẹ̀síwájú nípa ti ìròyìn èyí tí mo ti ń bá bọ̀ lórí ètò Ojúmọ́ Aláyọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Ọ̀zọ́rọ̀ ní Ìbò ní ìpínlẹ̀ Delta wọ́n ti fi ìdí rẹ̀ lélẹ̀ wípé irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ ni wọ́n ti fi dá àwọn ará ìlú lójú wípé ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀zọ́rọ̀ ní ìjọba ìbílẹ̀ Òṣoko ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé irú eléyìí àríro eléyìí rí o àfi ń dẹ́rùbà ọlọ́rọ̀ ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé iṣẹ́ ìwádìí èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ló jẹ́ kí ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ìyẹn CP Àìná Adéṣọlá ṣe àbẹ̀wò sí ọba ìlú náà ìyẹn Barrister Anthony Ogbogbo gẹ́gẹ́ bí wọ́n ṣe fi
ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ̀yin ará ìlú ẹ má bínú àti jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ gẹ́gẹ́ bó ṣe yẹ kó lọ láti àsìkò yìí lọ, kò ní sí ohun tí yóò jọ irúfẹ́ ìwà yìí mọ́ láàrin ìlú. Bákan náà wọ́n gbóṣùbà fún àwọn akẹ́kọ̀ọ́ ní àárín ìlú náà látàrí bí wọ́n ṣe fi ọgbọ́n láti fi ṣe ìwọ́de tí kò fa ìjà láàrin àdúgbò àbí láàrin ìlú. Gẹ́gẹ́ bí ọba aládé náà ṣe ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó, gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ṣe ń lọ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, wọ́n fẹ́ fi yé yín wípé irú ìwà yìí tí kò tọ̀nà tí wọ́n wò sí àwọn obìnrin kò ní ṣẹlẹ̀ mọ́ ní ìlú wa yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbóṣùbà kárí fún iléeṣẹ́ ọlọ́pàá bákan náà wípé ẹ dúpẹ́ o àbí a dúpẹ́ lọ́wọ́ yín wípé gbà wá lọ́wọ́ ohun tí kò bá ti sọ wá di nǹkan míì lásìkò yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí, ọba aládé náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta wípé wọ́n ṣe eléyìí dáadáa. Bákan náà ni ọba aládé náà wá sọ di mímọ̀ fún àwọn tí wọ́n jọ péjúpésẹ̀ síbi ìpàdé náà wípé ìjọba ìpínlẹ̀ Delta àní adúpẹ́ lọ́wọ́ tiwọn náà wípé wọ́n tètè bá wa dá sí ọ̀rọ̀ yìí. ọba aládé náà wá pa á láṣẹ wípé ẹ wò ó, a gbọ́dọ̀ rí ayẹyẹ kan èyí tí yóò máa wáyé láàrin ìlú yìí tí àwa ọba àbá fi òǹtẹ̀ lò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ níbi ìpàdé náà, ọba náà tan ìmọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú rape festival níbẹ̀. Ó ní rárá o, àfẹ́rú eléyìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀, ọba aládé sọ di mímọ̀ pé ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe bí ayẹyẹ bí àjọ̀dún ẹ kọ́kọ́ máa fi tó wa létí ká gbé yẹ̀wò kí lẹ fẹ́ ṣe gangan kó tó di wípé a yọ̀ǹda yín. Eléyìí ni wọ́n fi pẹ̀kẹ́ lu gbogbo àwọn nǹkan tí wọ́n sì ṣe ìlérí lákòótán wípé irú ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ́wọ́ wájú. Ó di ọ̀dọ̀ ẹni tí ń ṣe gbajúgbajà olórin tàkásùfé o, Portable ọmọ Ọlálọmí ní àwọn èèyàn kan tí ń ṣe kí ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àlùfàǹṣá ni wọ́n ti ń fi ránṣẹ́ sí lásìkò yìí. Portable Òkìkíọlá Badmus tí gbogbo èèyàn mọ̀ sí Portable ni wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń dúnkokò mọ́, ni wọ́n ti ń fi ọ̀rọ̀ oríṣiríṣi lẹ́yìn tí òun náà dúnkokò mọ́ àwọn Yorùbá pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú ti ẹ̀mí wípé tí wọ́n bá kọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Wọ́n ní nínú fọ́nrán kan èyí tó ti gbòde kan ní Zazo ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ gbógun ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa wọlé fún ìgbà kejì. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé òun yóò lo ti ṣẹ̀ṣe, òun yóò ṣe gbá kan ṣe gbẹ́ fún àwọn èèyàn kan. Ó ní àlàáfíà la nílò, àlàáfíà la sì fẹ́, àfẹ́ ogun lórílẹ̀-èdè Nàìjíríà. ń pe ẹ tètè yá dìbò fún ààrẹ o tẹ́ bá fẹ́ jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀. Àrá Ògún ni yóò pa ẹnikẹ́ni tó jẹ́ ọmọ Yorùbá tí kò bá ṣe ohun tí òun sọ. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nígbà tó wọ aṣọ APC kan, ó ní ẹ wò ó, láìpẹ́ láì jìnnà òun yóò tó bẹ̀rẹ̀ sí ní máa pín ìrẹsì àti òróró lórúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ẹ wò ó, ọ̀rọ̀ yìí ló sọ ó, ló fi fa nǹkan sórí ara rẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní wá jáde fún Portable, ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí lọ́tún lósì wípé kóró gbá lẹ́nu rẹ̀, gbogbo ohun tí òun sọ yìí wọ́n ti fún ẹ lówó àbí òun mọ̀ kan tó ń sọ mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti sọ̀rọ̀ àlùfàǹṣá sí Portable ọmọ Ọlálọmí lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tó sọ yìí fún àtìlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ẹ wò ó, ọ̀rọ̀ yẹn pọ̀ o, kì í ṣe kékeré rárá tí wọ́n sọ sí ẹni tí ń ṣe Portable ọmọ Ọlálọmí nígbà tó ń dúnkokò mọ́ àwọn ọmọ Yorùbá tí wọn kò bá dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó, ẹ̀yin náà ti gbọ́ bẹ́ẹ̀ yẹn, ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ó yá ẹ jẹ́ máa sọ di mímọ̀ fún yín pé ó tún wáyé o ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní lánàá òde yìí ní àwọn agbébọnrìn kan tún ṣe ìkọlù sí ilé ìjọsìn kan tí wọ́n pè ní Evangelical Church of West Africa ECWA ní Òmùgọ̀ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ènìyàn
mẹ́jọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n jí gbé o. Wọ́n ní àwọn afurasí agbésùmọ̀mí yìí ni wọ́n kọlu ilé ìjọsìn náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè láti dẹ́rù ba àwọn ènìyàn. Wọ́n ní lójú ẹsẹ̀ báyìí ni àwọn ènìyàn mẹ́ta ni wọ́n ti júbà ewúro, wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn ni o, kó tó di wípé àwọn èèyàn tí ó kù báyìí àwọn aráabí yìí wọ́n kó wọn lọ ni o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tí ń ṣe alábòójútó fún ọ̀rọ̀ ìfitónilétí ní ìpínlẹ̀ Kwara, Bọ́láńlé Olúkojú, òun ni ó ti sọ di mọ̀ pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò àti àwọn fìjìláńtè ni wọ́n gbìyànjú láti rí ọwọ́ tún àwọn agbésùmọ̀mí yìí, ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. Ó wá sọ di mọ̀ pé ẹ wò ó, màá gbóṣùbà káre fún àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn ti fìjìláńtè, àwọn ọdẹ inú igbó, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n láti lè rí pé wọ́n gba àwọn ènìyàn yìí padà. Wọ́n ní ènìyàn mẹ́ta ni wọ́n rí gbà padà o lọ́wọ́ àwọn aráabí yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n wá fi léde ní àná láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Kwara. Ni wọ́n ti sọ dímọ̀ fún àwọn ará ìlú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wa o, wọn ò jókòó, wọ́n sì ń ṣiṣẹ́ papọ̀ láti rí pé àwọn rí àwọn ènìyàn tó kù tí àwọn ajínigbé yìí tí wọ́n jí gbé nígbà tí wọ́n ń jọ́sìn ní àná òde yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀, wọ́n fi dá àwọn ará ìlú lójú wípé ẹ ní sùúrù, ẹ fọkànbalẹ̀, ẹ ṣiṣẹ́ pẹ̀lú wa, àwa náà á sì ṣiṣẹ́ pẹ̀lú yín láti rí pé àṣeyọrí dé bá ìgbésẹ̀ wa. A gbọ́dọ̀ rí àwọn aráabí yìí gbà o padà láyọ̀ àti àlàáfíà, àwa á sì máa tẹ̀síwájú láti máa ṣe ààbò fún ẹ̀mí àti dúkìá ẹ̀yin ará ìlú. Wọ́n tún jí wọn gbé o ní ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Kwara. Ẹ fẹ́ kà inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ ò ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá o, ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ bàbá Mohbad. Ẹ sì rántí wípé ìlérí olúwa alọ́ba ó sì ṣe kí ni, ó sì wà níbi tí wọ́n gbé sí o, níbi tí wọn ti sìn lọ́wọ́ yìí. Bàbá rẹ̀ Joseph Alọ́ba ni ó sì ń tẹnumọ́ ọ̀rọ̀ wípé sẹ́ẹ̀ àní ẹ̀ lè sin ọmọ mi tí a bá ṣe àyẹ̀wò DNA, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ má gbàgbé wípé ilé ẹjọ́ magistrate tó fìdí kalẹ̀ sí ìlú Ìkòròdú ni wọ́n ti pa á láṣẹ ṣáájú wípé kí wọ́n lọ ṣe kíni, kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam Alọ́ba tó jẹ́ ọmọ olóògbé náà, gẹ́gẹ́ bí adájọ́ magistrate Adéfisóyè Ṣónúgà ṣe ti sọ di mímọ̀ pé wọ́n gbọ́dọ̀ ṣe ní ọ̀nà mẹ́ta, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ níbi ìdájọ́ èyí tí wọ́n gbé kalẹ̀ ṣáájú. Gẹ́gẹ́ bí wọ́n ti wá fi léde nínú ìròyìn yẹn wípé bàbá Mohbad ṣà ń tẹnu mọ́ wípé wọn ò gbọ́dọ̀ sin ọmọ òun o àfi tí àyẹ̀wò DNA náà àfi tí ó bá jáde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìròyìn yìí, wọ́n ní wọ́n ti wá rọ gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n farabalẹ̀ o, gbogbo ibi tí ọ̀rọ̀ yìí bá máa já sí wọn yóò fi tó àwọn ará ìlú létí láti jẹ́ kí wọ́n mọ bó ṣe ń lọ ní àárọ̀ òní. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́ ò ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó yá láti bẹ̀, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ti gbọ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe tuntun gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ ètò ààbò wípé sẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí. Wọ́n dẹ̀ ti jábọ̀ bí gbogbo nǹkan ṣe lọ ní ilẹ̀ òkèrè, wọ́n ti jábọ̀ rẹ̀ fún àwọn gómìnà. Bẹ́ẹ̀ náà ni àwọn gómìnà yìí náà tún sọ dímọ̀ pé ohun tí àwa gbà lérò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ a ti fi ránṣẹ́ o sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà, a sì ń retí àbọ̀ wọn. Eléyìí ni wọ́n fi tó ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí ní àná. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ ká lọ sí ibi tí David Umahi ti ń pagi ìkìlọ̀ fún àwọn ènìyàn ọlọ́kọ̀ epo tí wọ́n ń wa ọkọ̀ gúnlẹ̀ sójú pópó àti àwọn èèyàn tí wọ́n ń gbé àwọn ẹrù tí ó wúwo, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó, ẹ dẹ́kun irúfẹ́ ìwà yìí ó ń ba àwọn ojú ọ̀nà yìí jẹ́, kò kí ń jẹ́ kí wọ́n pẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n pẹ́ sí. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ èyí tí David Umahi sọ. Bákan náà ẹ jẹ́ á fi ìdí rẹ̀ múlẹ̀ fún yín wípé Peter Obi ló ń sọ ọ́ di mímọ̀ fún Kwankwaso wípé sẹ́ a fẹ́ yí àwọn nǹkan kan padà ní ìpínlẹ̀ Kano, a fẹ́ ṣe àtúnṣe, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìròyìn yẹn ní àárọ̀ òní. Kí lẹ rí sí àtúnṣe tí wọ́n ń pè fún? Ìránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà àwọn àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ṣe àlàkalẹ̀ àbá kan
fún ìjọba lórí wípé iná mọ̀nàmọ́ná ń ṣe mọ̀nàmọ́ná. Wọ́n ní kó pa ẹ̀ka méjì kan pọ̀, ẹ̀ka ti agbára ìyẹn Ministry of Power àti ẹ̀ka ti epo, kí wọ́n pa àwọn méjèèjì pọ̀ kí wọ́n máa bára wọn ṣe kó di wípé ìyànjú dé bá iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀zọ́rọ̀ níbi tí wọ́n ti sọ di mọ̀ pé ìwà kò tọ́ kan ṣẹlẹ̀ lásìkò ayẹyẹ kan níbẹ̀. Àwọn ọba aládé ibẹ̀ ti jáde o, wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé irú ẹ̀ kò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó wáyé ní ìpínlẹ̀ yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi dá àwọn ará ìlú lójú. Kílẹ̀ rí sí gbogbo ẹ̀, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Portable ọmọ Ọlálọmí Zazuze ó ti forí jálé agbọ́n o, ó ti gba ọ̀rọ̀ lọ́tùn gba ọ̀rọ̀ lósì lórí ọ̀rọ̀ èyí tí ó sọ nípa ti àwọn ọmọ Yorùbá pé tí wọ́n bá dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nǹkan kan ló máa ṣẹlẹ̀ o. Kílẹ̀ rí sí eléyìí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà lórí ọ̀rọ̀ ìjínigbé ní ìpínlẹ̀ Kwara, ó mà ti ṣe bẹ́ẹ̀, kò tí kádìí ńlẹ̀ o, kò tí kádìí ńlẹ̀, kò tí kásẹ̀ nílẹ̀, ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀, nítorí wọ́n tún jí wọn gbé nínú ilé ìjọsìn ní àná òde yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Kí lẹ rí sí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bàbá Mohbad tẹnumọ́ pé DNA òun ló ń dá ètò ìsìnkú Mohbad, òun ló ń dá dúró. Gbogbo ohun tẹ́ ẹ bá rí sí ọ̀rọ̀ yìí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Oníyanṣe ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewọ̀ ní bàjẹ́. Níbi la ó rí mọ́ fún ti ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní, títí di ìgbà mìíràn tá a tún fi máa mú àkọ́tún ètò yìí wá sí etí ìgbọ́yín. Ẹ má gbàgbé o wípé àmúbọ̀ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Títí di ìgbà mìíràn, ojú ní mi kì í ṣe àrùn fúlóko, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ o, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàǹtì. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ibi báyìí láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà, Brown Ideye ló ti ṣí ìwé ìrántí kan bí òun kò ṣe bá àwọn akẹgbẹ́ rẹ̀ lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti 2014. Ó sọ débi wípé ó ní ẹ wò ó, ìdí tí wọn kò ṣe mú òun lọ ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ohun tí ó ṣe kíni tó wá sí òpin pẹ̀lú ẹnìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. Brown Ideye tó jẹ́ agbábọ́ọ̀lù gbòógì fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gba ìdíje ilẹ̀ adúláwọ̀ ìyẹn ní ọdún 2013 ní orílẹ̀-èdè South Africa, gẹ́gẹ́ bí ó ṣe wá ń sọ dímọ̀ ní àsìkò yìí wípé ẹ wò ó, bí òun kò ṣe ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Emmanuel Amunike, òun ni ó fà á tí òun kò ṣe láǹfààní láti tẹ̀síwájú, gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní ẹ wò ó, ìyẹn kò túmọ̀ sí pé òun ò ṣe àtìlẹ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà o, òun ni òun sì ń ṣe fún wọn, gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó yá ẹ jẹ́ á kúrò níbẹ̀, ẹ jẹ́ á lọ síbi tí ẹni tí ń ṣe Tóbi Amúsàn ó tún bẹ̀rẹ̀ dáadáa o. Tá bá ń sọ̀rọ̀ nípa ìdíje àwọn obìnrin eléré sísá, Tóbi Amúsàn ni ó ti bẹ̀rẹ̀ dáadáa ní àná òde yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ó parí sí ipò kejì níbi eré kan èyí tí ó sá pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ní àná òde yìí. Wọ́n ní àṣeyọrí yìí ó gbìyànjú ṣùgbọ́n kò lè lé ẹni tí ń ṣe eléré sísá ọmọ orílẹ̀-èdè Jamaica, kò lè lé bá, ló fi mú ipò keje ní àná òde yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé eléyìí jẹ́ ọ̀kan gbòógì ìdíje eré sísá tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ ní sáà tí a wà yìí wípé Tóbi Amúsàn náà yóò máa kópa níbẹ̀. Wọ́n ní ó tún wá di ọjọ́ 4 oṣù keje ọdún tí a wà yìí, Tóbi Amúsàn náà yóò tún máa léwájú láti kópa níbi eré sísá kan, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Eléyìí ló mà ní ṣe pẹ̀lú Anthony Griezmann, agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Wọ́n ní ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan níbi ìdíje ní orílẹ̀-èdè US tí wọ́n pè ní Orlando City. Wọ́n ní ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí ó di ìparí
oṣù keje ọdún tí a wà yìí ọ̀fẹ́ ló sì bá dé. Fabrizio Romano òun ló sọ eléyìí di mímọ̀ wípé wọ́n ti jọ gba ìtàn ara wọn dámì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wípé kí agbábọ́ọ̀lù yìí lọ darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí ní orílẹ̀-èdè US lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ pàdánù lánàá sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid pẹ̀lú àmì ayò 3-2. Ó yá ẹ jẹ́ ká lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid náà mo ṣe wà níbi tí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Diego Simeone tó ti ń gbóṣùbà káre fún ẹni tí ń ṣe Adémọ́lá Lukman wípé òun náà ó gbìyànjú ó ṣe dáadáa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná yìí. Ó kọrin yìn fún Adémọ́lá Lukman bó tilẹ̀ jẹ́ pé òun ló kọ́kọ́ gbá góòlù alákọ̀ọ́kọ́ wọlé ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ìyà ló padà jẹ́ láti ibi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Wọ́n náà wọ́n pẹ̀lú àmì ayò 3-2. Diego Simeone òun ló wá ń kọrin yìn fún ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Adémọ́lá Lukman wípé ó gbìyànjú ó ṣe dáadáa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Pep Guardiola ló ti sọ dímọ̀ pé òun gba ife ẹ̀yẹ kan lánàá kò burú jù ẹlẹ́ẹ̀karùn-ún tí òun yóò gbà rèé ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Pep Guardiola ló ń fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn nígbà tí ó ṣe àṣeyọrí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Manchester City ní àná tí wọ́n fi gba ìdíje Carabao Cup gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Má gbàgbé pé Nico Orili òun ni ó mì àwọn méjì fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City láti rí i pé wọ́n gba ife ẹ̀yẹ náà ní àná tí wọ́n sì fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìròyìn yẹn. Bákan náà ẹni tí ń ṣe Mikel Arteta òun náà sọ̀rọ̀ nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ àná tí wọ́n sì sọ dímọ̀ pé wọ́n ti ń finá mọ́ lásìkò yìí wípé ó ṣeé ṣe kí wọ́n máa lè dànù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí ò bá gbìyànjú láti jáwé sóbì lánàá pẹ̀lú ohun tí ó ṣe ní àná òde yìí. Ẹ jẹ́ ká wo ibi tí èèyàn yóò yọrí sí fún àwọn ti Arsenal. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ ibi tí èèyàn kan ti ń sọ dímọ̀ fún Mohamed Salah wípé kó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool sílẹ̀ o tí Salah bá tẹnu bọ epo gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ yìí lélẹ̀ ní àná òde yìí láti ọ̀dọ̀ ẹnìkan tórúkọ rẹ̀ jẹ́ Gray Emmy ọ̀kan gbòógì agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ló ti sọ di mọ̀ pé wo tó bá mọ̀ pé o fẹ́ gbá iyì púpọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tètè ya fínú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ o ní sáà tí a wà yìí tó bá ti tẹnubọ ipò. Eléyìí náà ra mọ́ràn tí wọ́n fún ẹni tí ń ṣe Mohamed Salah. Ẹ jẹ́ ká wò bóyá yóò gbà wọlé àbí kò ní gbà wọlé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ ní oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣewọ̀ ní bàjẹ́ níbi làó rè mọ́ fún ti ìròyìn eré ìdárayá láàárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Títí dìgbà mìíràn àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwé parí. BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.